wọn bí dá kò tó bẹ́ẹ̀ kọ́ bá rú Sheikh Sulaiman Faruq pé wọ́n ń ganú kalẹ̀ bàbá tí ọ̀rọ̀ ayé kò tó bẹ́ẹ̀ kọ́ máa sọ fún ìmáàmù Ìjẹ̀bú chief ìmáàmù Ìjẹ̀bú torí pé àwọn tí wọ́n ní òde gẹ́gẹ́ nìyẹn yìí Sheikh Sulaiman Faruq kọ́ lọ jẹ́ kẹ́mi bàbá ogun tí wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀ kéwàá òun ó lóun ò ní apology kankan tó máa ṣe torí pé òun ò jẹ́ ní kankan ní apology kéwàá nǹkan lọ́nà blame kéwàá mọ àwọn tí ń bá wí o àwọn tí ń bá wí náà dẹ̀ mọ́ra wọn o àwọn tí ń bá wí ni kéwàá fojú burúkú wò ẹ fojú burúkú tó fi wò wọn lórí àga ó ti rí àwọn kan ní orí àga yẹn tí ó jẹ́ pé kò pè wọ́n o ta ni nínú yín èwo nínú yín lọ́lọ́ ń ganú kalẹ̀ ọ̀rọ̀ yẹn sígà yẹn èèyàn kan ní kéwàá ń bá wí o Sheikh Sulaiman Faruq wọn sì nínú ẹni tí kéwàá lè má bá wí ẹgbẹ́ bí wọ́n kán ọ̀hún epo ní àbá ìròwó rà Sheikh Sulaiman Faruq Maulana Sheikh Sulaiman Faruq wọn sì nínú ẹni tí kéwàá lè má bá wí mufti àgbà wọn sì nínú ẹni tí kéwàá lè má bá wí wọn sì bẹ́ẹ̀ tó bá ń ka àwọn tí kéwàá lè má bá wí ẹ minus Sheikh Sulaiman Faruq atọ́tilétọ̀ ni wọ́n ẹni tọ́lọ́run ti kẹ́ tọ́lẹ̀ fún ní ayọ̀ ọkàn ní Sheikh Sulaiman Faruq kí mo sọ ẹni Ọlọ́run kẹ́ tó tún ní ayọ̀ ọkàn ní Sheikh Sulaiman Faruq Sheikh Sulaiman Faruq àti ẹni tí a sọ pé tí wọ́n sọ̀rọ̀ pé àwọn kan lọ ganú kalẹ̀ ẹjọ́ Sheikh Sulaiman Faruq nù wọn èèyàn kì í fi aṣọ ìmọ̀ wọlẹ̀ ẹni tí ìwọ gangan ẹni tó bá jẹ́ àfáà ní ọ̀kọ́kọ́ ní fi aṣọ ìmọ̀ rẹ̀ wọlẹ̀ tó o bá ti fi aṣọ ìmọ̀ rẹ̀ wọlẹ̀ ọmọ aráyé wọn abẹ́ fi wọlẹ̀ K1 the ultimate ọ̀lẹ́bi èmi ò lè blame K1 the ultimate èmi ò lè bu K1 the ultimate olólówó rẹ̀ ti ná o àwọn àfáà kan tí wọ́n jẹ́ alátẹnujẹ àwọn ni wọ́n lọ fi ra wọn wọlé o ẹ rí i pé ẹ̀yin ẹ wo program tí wọ́n ṣe tí wọ́n ṣe fún màmá sáyé ènìyàn ni wọ́n ṣe program yẹn ẹ wo gbàtí K1 ẹ wo gbàtí bàbá wọlé ó fi ojú kan wo àwọn kan ẹ mọ dẹbi lùbẹ ṣé Sulaiman Faruq ní ṣe K1 fojú wo ẹ wojú yẹn ẹ wo ṣe fi ná àwọn kan lórí ìjókòó ẹni ṣe rí program yẹn ẹ wo ìgbà tí K1 wọlé tó ń lọ síbi orí ìjókòó yẹn ẹ wo bí tó sẹ̀ tí ojú sí ẹ wo bó ṣe sí ojú yẹn pẹ̀lú ó ní pé àwọn kan bẹ ní àárín àwọn alálàáfáà yẹn tí K1 wọ́n fẹ́ rí àwọn wo ni àlìgànú sí àwọn tí wọ́n máa ń ganú káàkiri ilé olówó ilé ọlọ́lá àwọn arẹ́bà àwọn arámàlà tún yẹ̀rì ètè wọ́n á lọ gba àwọn aṣọ wọ́n á gba àwọn fìlà wọ́n á gba àwọn ọkọ̀ torí pé wọ́n fẹ́ ẹ́ńtà olówó ọlọ́lá iṣẹ́ ti já àwọn èèyàn ti gbọ́n. I'm not from Ìlọrin o, I'm from Ìkirè ọmọ Ìkirè ni mí both side ọmọ Ìkirè ni mí o mi sọ ọmọ Ìlọrin o ẹ má dàbí má lọrin o àwọn àbá wa ní Ìlọrin bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ìkirè lèmi onídòdò tí máa fọwọ́ dòdò rọmọ onídòdò ní dodo so ẹ̀kọ́ nílé fún gbogbo àwọn ọ̀dọ́ àfáà àti gbogbo àfáà bẹ́ẹ̀ tí máa ganú kalẹ̀ nílé onílé lọ́dọ̀ olówó ẹlòmí ọ̀mọ̀rọ̀ àfáà mi ọ̀mọ̀rọ̀ àfáà mi ò ní ìtìjú ẹlòmí ti sọnù sí pẹ̀lú bí K1 ṣe fi àbùkù kàn wọ́n yẹn tó sọ pé àwọn àfáà ń ganú kalẹ̀ wọ́n ilé bàbá mi lẹ̀ wọ́n lọ wọ́n ilé màmá mi lẹ̀ wọ́n lọ níbi ìdíkọ̀tẹ̀ wọ́n lọ bẹ̀ ọ̀dọ̀ mi ni wọ́n wá ń ganú sí ẹ wá dúró àbùkù yẹn síbẹ̀síbẹ̀ àwọn tí K1 wò pé wọ́n pọ̀ bí program yẹn o èmi ọ̀dà pẹ́ nìkan kan o Ejìlọ́lá ìwọ ló ń dáko èyí dákun sọ́ra rẹ o mọ́ dáko èyàn o àwọn tí wọ́n ń ganú kiri ibi program mọ́ra wọn o tábà ti dé ibi program wọ́n á dẹ̀ hijack program ní program lọ́wọ́ máwọn tí wọ́n ní ìjókòó lọ́wọ́ torí pé ayé ti mọ̀ wọ́n àwọn kan bẹ táyé mọ̀ àwọn kan bẹ tí ayé ti mọ̀ tí wọ́n ti wò pé gbogbo ibi táwọn bá ti dé ayé kúkú ti mọ àwọn bàbá onínáwó wà àwọn bí pé lágbájá ṣùgbọ́n dẹ̀dẹ̀ pé bàbá onínáwó ti ẹ̀rí wọn inú rẹ̀ ó dùn pé àfa lágbájá mọ̀ wá ní program mi kò ní lè sọ nǹkan kan mọ́ ṣùgbọ́n kò pé kì í sọ lọ pé ọ̀nà láti lọ sí kíni láti lọ hijack program K1 sì rèé K1 ò kéde nínú ayé ẹni tí irú àwọn yẹn fẹ́ tán bá fẹ́ bá ṣe fúnra wọn ní wọ́n sì lẹ́jẹ̀ẹ́ náà fẹ́ bá ṣe wọ́n ti mọ logic oríṣiríṣi ti ń bẹ nínú ayé ọ̀kan lè wéra rẹ̀ máa olówó kan lọ́rùn àwọn olówó tẹ̀ ń wò yẹn wọ́n gbọ́n o ọgbọ́n tí ń bẹ lórí wọn ó ju tiẹ̀ lọ o torí gbogbo fáànì àbí tọ́wọ́ bá ti jẹ́ kankan ayé lókun ìjọba bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kankan ayé gbogbo fáànì lọ́ọ́ máa rìn gbogbo àwọn ọ̀nà lọ́ọ́ máa bára rẹ níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan ó dẹ̀ máa yí ẹ àwọn olówó gbọ́n o ọ̀kan lè kugiri kó gbé kúrò àdé sàbíyá kó wá máa lọ lé lówó kankan máa kalẹ̀ fún pé dákun wọn wá ṣàdúrà fún yín ni o wọn wá ṣàdúrà fún yín ni o ti ń fi iye ara rẹ wọlẹ̀ o ti ń fi ìmọ̀ ara rẹ wọlẹ̀ olórí ibú àfáà ní máa lọ lé olówó láìpẹ́ tí ó máa ṣàdúrà kiri àwọn àlìgànú sí
K1 wọ́n jẹ̀bi o. Me, I'm not here to blame K1 o. And I can never blame him. Ẹ jẹ́ abẹ́rẹ́ wí. Ẹ jẹ́ ká K1 máa ti sọ ẹ wo níbi program nígbà tí ṣe Farouk. Lẹ́yìn mọ̀ pé ṣe Farouk. Èèyàn dáadáa ni wọ́n. Àwọn èèyàn ìṣẹ́lá tẹnu jẹ. Ẹ rí pé wọ́n jáde ní K1 gan níbi program yẹn. Gbogbo àwọn èèyàn mọ original, wọ́n dá original àti fake. Ìwọ tó ń lo fake life, wọ́n mẹ́ pàápàá jùlọ olórin. Nínú ẹnu tó gbé jù nú ayé lolórin wà. Olórin, wọ́n ma fake inú àfà. Wọ́n mẹ́ni tí ṣe fake inú àfà. Wọ́n ma fake olórin. Gbogbo nǹkan olórin mọ̀. Gbogbo èèyàn olórin dájẹ́ mọ̀. Wọ́n dó so mọ̀. Wọ́n dó lé mọ̀. Wọ́n dá amrọ̀bà mọ̀. Wọ́n dá DSS. Ọ̀sẹ̀ tó lórí ọmọ. Wọ́n dá fọwọ́ ní ìmọ̀. Olórin, gbogbo ayé lolórin mọ̀. Ọ̀sẹ̀ tó lórí ọmọ. Wọ́n dá àfà gidi mọ̀. Wọ́n dá ẹni tí kì í sá àfà gidi mọ̀. Ó ń bẹnu àwọn àfà tó yẹ pé àtàwọn olórin wọ́n jọ ṣe kíni, wọ́n jọ ṣiṣẹ́ papọ̀. Ó ń bẹnu àfà tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn olórin tí wọ́n jọ ń fúnra wọn ní iṣẹ́ láàrin ara wọn. Ṣé irú àfà yẹn tí ni wọ́n á lọ́kọ́ fẹ́ máa gbókọ́ ọmọ jáde wọn ni wọ́n lọ́wọ́ lọ́wọ́ àfà mi pé fake ni wọ́. Fake ni wọ́. So tí K1 bá lọ pọ̀ wọn kan wá ń ganú kalẹ̀. Tí K1 bá sọ bẹ́ẹ̀ K1 máa tó ń sọ o. Gbàdí ṣe Farouk tí wọ́n ṣe Sulaiman Farouk kọ́lọ̀ jẹ́ kẹ́mi bàbá ogun tí wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀ K1 ó lóun ò ní apology kankan tó máa ṣe torí pé òun ò jẹ́ni kankan ní apology torí pé òun gangan mọ̀ pé wọ́n àbí dá kò tó bẹ́ẹ̀ kọ́ bá rú ṣe Sulaiman Farouk pé wọ́n ń ganú kalẹ̀ bàbá tí ọ̀rọ̀ ayé kò tó bẹ́ẹ̀ kọ́ máa sọ fún ìmáàmù Ìjẹ̀bú chief ìmáàmù Ìjẹ̀bú torí pé àwọn tí wọ́n ní òde gangan nìyẹn torí pé àwọn tí wọ́n ní òde gangan nìyẹn kò tó bẹ́ẹ̀ kọjá pé kọ́ máa bá rú chief ìmáàmù Ìjẹ̀bú kọ́ máa bá wọn sọrú nǹkan yẹn kò tó bẹ́ẹ̀ àwọn èèyàn bíi wọ́n bíi báwọn àfáà kan bẹ wọn níṣẹ́ wọn nílé kéwú tó ti ń kọ́ ma wọn ìsá àfáà oníwàásí tí ń lọ káàkiri táyé ń pè títí wọn á kó agbádá gidi sọ́rùn wọn á lọ yá mọ́tò wọn á wá mọ́tò ọ̀dọ̀ àwọn èèyàn káàkiri alíká sálámà sí náà ní akójọ mẹ́ta sálàfíà ni ẹ̀tẹ́wọ́ ẹja ṣàdúrà fún yín máa fọgbọ́n sí àmọ́lé àwọn èèyàn káàkiri irú àwọn èèyàn yìí wọ́n pọ̀ irú àwọn àbábá ìpọ̀ irú àwọn ẹni K1 máa ti bá wí o àwọn àbá àti òsínú àwọn tí K1 bá wí kò tó bẹ́ẹ̀ ibo làwọn àbá wa ń lọ òde ọmọ akéwù gan wọn à lè lọ́tá lọ́jọ́ wọ́n ní K1 bàbá líle ni ọ̀gá mi náà líle àbá rẹ̀ ọ̀gá mi Maulana sẹ́wọ̀n Labib Ahmadu sẹ́wọ̀n Ahmadu Labib ìjọba ọ̀gá líle làwọn náà o tí K1 bá jẹ́ bàbá líle àwọn náà lẹ́ni tó le aláàfáà líle bó jẹ́ báwọn títí wa wọ́n yọjú ràn wọ́n yí gánú kiri gbogbo àbá ti bá ń gánú kiri ẹjá lọ sọ́ra ẹjá sọ́ra ìmọ̀ ẹgbẹ́ tó bá ti ń fi aṣọ ìmọ̀ rẹ̀ ẹ wọlé lọ sílé olówó yóò máa yẹpẹrẹ ni ẹ má yẹpẹrẹ ara yẹ kiri mọ́ ẹ má gánú kiri mọ́ ibi tó bá ti pè ọ́ ní ọ lọ ibi tó bá ti pè ọ́ má yọjú síbẹ̀ wàláhì tí wọ́n bá ta tẹ́ẹ̀tì síwájú tà mí tí wọ́n bá fún mi ní invitation mẹ́rin yọjú bẹ̀ mẹ́rin débẹ̀ máa má gbẹ̀gbẹ̀ ọmọ jáwé ni. àwọn òbí ọmọ kéwù mi mọ̀ àwọn ọmọ kéwù mi táwọn òbí wọn bá bímọ tí wọn bá sọ fún mi kódà mi ní kí wọn kó ewu ọmọ máa ṣe bí ẹni pé mi gbọ́ mi jẹ́ ìmọ̀ kan bímọ ni àwọn òbí ọmọ kéwù mi mọ̀ mọ̀tá bá sọ fún mi máa kí wọn kó ewu ọmọ tí wọn bá tó wá sọ pé àfà afẹ́kẹ́ ẹ wá apè wọ́n pè mí gan ibi tó ti pè mí gan mò ń sá torí mo mọ tí mo ń ṣe mo dẹ̀ máa rú àwùjọ tí mo wà eléyìí tí wọ́n fún mi ní èmi tọ́pẹ́ ayọ̀ kan lọ́sọ̀rọ̀ lára wọn ẹlẹ́yà ti ń sáṣẹ́ ibi tí wọ́n ti pè mí gan tí wọ́n ti pè mí pé àbá afẹ́kẹ́ ẹ̀wọ́ ẹ̀dá kan wàláhì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mi ò kí ń lọ lọ́jọ́ tí wọ́n pè mí nínú kí n lọ láàárọ̀ káwọn àfáà tó débẹ̀ tàbí táwọn àbá kúrò bẹ́ẹ̀ tán kí n lọ kí n dẹ̀ sí ẹ̀tọ́ fún yọ ọlọ́mọ kí n dẹ̀ get out níbi tí bàjẹ́ dé láàrin àwọn táwọn ẹ̀yàn ajọjọ́ àfa ọ̀pọ̀ ń bẹ nínú àfa sọ pé kò lè náwó ṣùgbọ́n ó ṣe tán láti máa gbà gbogbo àwọn àfa àtọ̀jẹ́ pé ká máa gbà ẹlòmíì lówó tó lè fi rán ara rẹ̀ ní ájì wà láìpọ̀ lọ ó tún retí káràn ní ájì ni ẹlòmíì ní owó tó lè fi soríire lọ́wọ́ oríire yẹn kò ṣe ó retí kọjá páwọn kan ni wọ́n máa ṣe nǹkan yẹn fún níbi tẹ́lòmíì láhùn dé nínú àwọn àfa èmi ọmọ ìròrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa irú ìròrí sì rèé wàláhì kò gbé èèyàn débi kankan lẹ́yìn pé
ọmọ ń jẹ́ kọ́nà orí odi mọ̀yàn kì í dé ẹjẹ́ kéèyàn létùmọ̀ táàfọ́ ọmọ rẹ ti pé gbogbo bí ó bá ti dé lọ́gbọ̀dọ̀ tí máa gbowó ìwọ ọ̀rọ̀ ti pé àwọn àwùjọ kan bẹ tí wọn náà ti gbọ́dọ̀ máa náwó àtàdébí bí ẹlòmíì tún lọ ilé àná ní kó lọ ṣe ìyàwó ó tún bá wọn jà sí owó ó tún bá wọn alálàáfà jà sọ pé wọn pín lówó ó lọ ṣe ìyàwó lọ́lọ́mú ìyàwó ẹlòmíì àbá mi bímọ ó ló bímọ tó pe àwọn àbá wà láyé àtòjọ pé owó ojú agbo ni owó táwọn àbá pa ẹwọ gbèsè ayé àrùn tí ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àrùn yẹn pọ̀ ní ìtọ́já sí pé a ní láti kíyèsí gbogbo ẹni táwọn yìí bá ń bẹ lára rẹ̀ kó kíyèsí ara rẹ̀ ni torí pé tí ìrọ̀lẹ́ bá ń lo ayé lọ bẹ́ẹ̀ àkọ́kọ́ kò ní jámọ̀ kankan nu ayé ẹlẹ́ẹ̀kejì ìgbé ayé rẹ̀ ò ní nítumọ̀ ẹlẹ́ẹ̀kẹta yóò máa yẹpẹrẹ níbi táwọn ẹ̀ bá ti níyì ni. torí pé ọjà àfa ọlọ́ọ̀lì àná rẹ̀ ọ̀rẹ́ tó lọ darapọ̀ máa wà lálàáfà níwájú lórí ìjókòó ètò wọn náà tó wá ń gba prógráàmù àwọn alóòkúdà ọ̀ya ìlú lọ́fẹ́ fi ilẹ̀ níwọ̀n tó yẹ kó jókòó kó ẹ̀dọ́ máa náwó. ṣùgbọ́n ẹlòmíràn mà ní tìjú o káàfọ́ lọ lé àná kó tó lọ jókòó pẹ̀lú àwọn tó ṣe prógráàmù nílé àná á tó jọ pé wọ́n nílé àná ìjọ òun tó wá fẹ́ wúlò fún àwọn àna rẹ̀ báwọn àna rẹ̀ bímọ ó tún dúró dúró pé kọjá pé wọn náà ló tó sọ ọkọ ọmọ àrùn yìí ó pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní òkè ṣe kí tá a bá ń sọ̀rọ̀ àfáà àwọn tí wọ́n jẹ́ àwọn aṣáájú yẹn wọ́n ní ayọ̀ ọkàn o a lè rí nínú wọn tó jẹ́ yọkọ̀ ọ̀kan o tí àrùn ibẹ̀ nínú wọn láàrin lára wọn o ṣùgbọ́n ẹ̀rọ méjì ti fi pé torí pé mo ti jẹ́ àfáà mo gbọ́dọ̀ máa gbà ní mi gbọ́dọ̀ máa ná for where gbogbo bí tọ́ bá ti dé náà ló ti máa gbà gbogbo bí ọba ti dé ìwọ ò ṣe tán gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tún jọ mélòó lórí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ àjọ wọ́n náwó ọmọ àjọ wàá dá nǹkan lẹ̀ kó orí wa náírà fílẹ̀ rí ọmọ tí yóò dá nǹkan kan lẹ̀ kó orí wa náírà fílẹ̀ rí àbí kó ọmọ rẹ ti pé kó o tún lọ bí program kó o tún gbà èèyàn náà gbọ́dọ̀ máa níbi tí ó ti máa wúlò fáwọn èèyàn kódà fáà mi ọ̀fẹ́ lè máa ṣèkó wọn fúnra rẹ̀ tí ó tún gbogbo ẹni tó bá wá tí ó tún lọ́wọ́ sọ́kọ ọmọ so kéwàá nǹkan lọ́mọ blame kéwàá mọ àwọn tí ń bá wí o àwọn tí ń bá wí náà dẹ̀ mọ́ra wọn o àwọn tí ń bá wí ni kéwàá fojú burúkú wò ẹ fojú burúkú tó fi wò wọn lórí àga ó ti rí àwọn kan ní orí àga yẹn tí ó jẹ́ pé kò pè wọ́n o kò pè wọ́n gbogbo ẹni tó lọ síbi program kéwàá yẹn kọ́ ló pè àlìkọ́ni atu kansun layafna tí àfọ̀ ọba ti ní ayé ọkàn ayé rẹ̀ ti ta káàfọ̀ ọmọ ní ayé ọkàn àbájọ ọba ní ayé ọkàn ayé ẹ̀ ta àbájọ ọba ti ní ayé ọkàn ayé ẹ̀ ta wèrè ó ń ṣèkó ma ìwọ ló bímọ ó ṣèkó ma ọ̀dẹ̀ tó ń bá wọn àbá dá sí owó tán pa pé kí ló tán pé tiẹ̀ lẹ̀ tẹ̀sùn bá wọn àbá jà sí kò sí mi ò sọ̀rọ̀ rí o wàláhì tí mo ti rí ni o bẹ́ẹ̀ náà bá kan bẹ́ẹ̀ lọ́sọ̀gbọ́n mẹ́yẹ tọ́lá ti bímọ láyé gbogbo àbátọ̀ bá wá ogbó tó bá pa ń gbọ́dọ̀ bá yọ tiẹ̀ lẹ́ o táwọn bá fún wàláhì hàn jà ọ̀dẹ̀ ní pé ẹ̀jọ́ mẹ́ma torí yóò máa sọ fún pé ohun ọ̀gbà ga ni ohun ọ̀gbà tẹ́ǹtì ni òun gbà gba tẹ́ǹtì náà ẹ dákun gbogbo owó tó bá sì ti ná níbẹ̀ gbogbo owó tó bá ná bẹ̀ tó bá ti ná báyìí ọmọ akọ́lẹ̀ ni ọmọ yìí tọ́ná iye tọ́ná náà ọkọ̀ yọ fún un nígbà tó bá parí program iye gbogbo iye tó bá ná fake ni gbogbo kódà yóò tó máa ná àná lẹ̀ yóò máa wá náwó ńláńlá gbogbo owó tí ná yẹn tó bá ti parí program báyìí owó yẹn náà kọ̀kọ́ yọ tí wọ́n máa kó fún un lẹ́yìn ẹ̀ iye tó bá kù wọ́n á jọ sani sí sálásà àwọn àlìgànú sí báwo wọ́n ti ẹ̀pọ̀ lẹ́kọ̀ọ́ èkó yín wọ́n pọ̀ mẹ́ bí bàbá ṣùá wọ́n pọ̀ mẹ́ àwọn ìdí tó ti ta tẹ́ǹtì ibi wọ́n ti ta tẹ́ǹtì wọ́n dáná mẹ́ wọ́n àfẹ́ máa rú àbá ti mọ́ mẹ́ so ìmọ̀lẹ̀ mẹ́kàn gba Alhaji wa Abdulwasim K1 the ultimate tí wọ́n lè bá ti ń ṣẹlẹ̀ kí wọ́n dákun kí wọ́n máa ṣe sùúrù torí pé ọgbà àwọn ẹni Ọlọ́run kò sí ìkọlù Olúwa ti gbé wọn ga Olúwa sì ti ṣe dáadáa fún wọn kí wọ́n dákun kí wọ́n máa ṣe sùúrù ọgbà àwọn ẹni Ọlọ́run sí ìkọlù o kí wọ́n dẹ̀ rẹ ìyapa wọn nílẹ̀ Maulana Sheikh Sulaiman Farouk tí wọ́n jẹ́ mufti Diyar bàbá wọ́n fẹ́ kí ọ̀rọ̀ yẹn ó yanjú lójú program yẹn
wọ́n dẹ̀ fẹ́ kí àwọn èèyàn mọ intention K1 ló jẹ́ kí wọ́n dá ọ̀rọ̀ yẹn sílẹ̀. bẹ́ẹ̀ ni bàbá wa Ayọ̀délé Ismail anybody tí ó wà ní láyọ̀ kan kò ráyé wá bẹ́ẹ̀ ni. so àfáà tí ọba tó tán kọ́ dágájá èyí tí mo fi dálẹ̀ níwájú K1 di ọtí tó bá jẹ́ èèyàn kan lásán ni wàláì K1 ó fi pa K1 máa fi pa o tó bá jẹ́ pé èèyàn kan lásán ni tí ò ní kàn tí ò ní fún ọ̀lẹ́ kan náà lọ́dọ́rú ọ̀rọ̀ yẹn kalẹ̀ níwájú K1 máa fi rú ẹni yẹn pa ṣùgbọ́n ṣé Sulaiman Farouk ní kíjì pa mufti àgbà kọ́lọ̀ jẹ́ kẹ́mi ogun olówó ni wọ́n ọlọ́lá ni wọ́n lè láyọ̀ kan wọ́n ní ayọ̀ kan àwọn òun tí ó bá jẹ́ pé àárọ̀ lóore ní táwa ṣe mẹ́yẹn wọ́n àráyè àwọn kékeré tá à ń sọ̀rọ̀ yìí àwọn agán àti bísì pẹ́ wàláyì àwọn agán àti bísì pẹ́ ju ká wá máa lọ di pampers fàdí ká máa lọ síbi ibi òde kàtà àti èyàn tó ti pè wá gan mélòó lára yìí lọ òde tí wọ́n ti pè wá gan mélòó lára yìí lọ wọ́n kan pè mí síbi program ibi name ceremony ẹ̀ ní last week oyún yẹn àjọ wo oyún yẹn tóyún yẹn tó fi bí ọmọ yẹn ni tó fi wà lọ́sítù lájẹ ní àjọ wo oyún yẹn tó fi bí ọmọ yẹn ni ó ní iye ìgbìyànjú tá a jọ ṣe lórí oyún yẹn kan tó bí ọmọ yẹn ọmọ yẹn wá dúró pé dandan mo gbọ́dọ̀ attend program yẹn nígbà tó di àárọ̀ ọjọ́ ìkómọ ó tún pè mí pé mo ní mò ń bọ̀ ọkọ máa wọ̀rí wàláhì ní ìràyè lọ di sẹ́yìn ẹ̀yìn tí ìmọ̀ bí mo ṣe lè yọjú sọmọ yẹn torí mi ń padà ráyè lọ nǹkan pọ̀ ọ̀nà pọ̀ níta abẹ́ ṣe pọ̀ ju ká máa wá bí ọlọ́mọ lọ gbogbo àbá àtọ̀jẹ́ pé ibi ọlọ́kù ibi ọlọ́mọ níbi ń lò gbèsè ayé rẹ̀ wàláhì yóò padà kábàámọ̀ lọ́jọ́ iwájú lọ́jọ́ alẹ́ torí pé àkọ́kọ́ náà ṣé Sulaiman Farouk wọ́n yìí sáré nípa wọ́n kì í sáré nípa wọ́n sì náà bá ti ṣẹ̀ṣẹ̀ ń wóde kiri wọ́n sì náà bá tó ń wá pé mo fẹ́ hàn kiri ara so nígbà míì ntí gbogbo ayé bá ń sọ téèyàn máa kó lè gbé èèyàn ṣubú èèyàn á máa ṣe sọ́ọ̀rì lórí ẹ̀ o èèyàn á máa ṣe sọ́ọ̀rì lórí ẹ̀ èèyàn á máa ṣe sọ́ọ̀rì lórí ẹ̀ èèyàn gbọ́dọ̀ gágágá kí sọ́ọ̀rì ọ̀wá tóbi jùlọ so aspect mi ò mo ní mi fẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ kómokómoro wá mi ń ṣetán láti sọ̀rọ̀ lórí K1 lọ títí ṣùgbọ́n àkíyèsí lèmi kàn pè wọ́n sí